try àti máa wà contented pẹ̀lú àgbọ̀n tó bí ẹ bá ti fún ẹ. Daddy, kò wọ́n ṣe bí ti 20,000 naira náà. Àìmọye èèyàn tí bàbá wọn ò lówó tó yín tí wọ́n dẹ̀ ń gbé mọ́tò ní school. Ewo Daddy, ẹ ṣàbá mi rán kọ̀ọ̀kan kan. Tí n bá fowó kun inú àdùn. Inú mi á dùn. Ọ̀kẹ́ kí n tó fowó kun náà tí ẹ kọ́kọ́ sọ pé o love mi lọ. Okay, I love you. With all your love, ìfẹ́ bá mi gbà. Ẹ ṣe sọ. Kiri 500. Irú bàbá wo mo ti wà ní ìtura náà? Ìwọ kan máa ní tẹ́lọ́rùn. Ìwọ́n tó máa ti fi kún fún ẹ. Àtò ẹ̀ tí wọ́n ti fi kún fún ẹ sìn náà náà gbà bẹ́ẹ̀. Báwo la ṣe máa lówó tí mi ò ní lè ṣe bí ọmọ olówó tí mi ò ní lè fò yagayaga kí n máa ṣakọ ní campus orí Ọlọ́run? Ó ti sú mi. Jayé, àwọn ọ̀rẹ́ rẹ tó kù ńkọ́. Ṣé Lọ́lá àti Kíkẹ́? Lọ́lá ti lọ bá Kíkẹ́ lé. Mo ṣọ̀kọ̀ wọn ní fẹ́ lé. Ọ̀rẹ́ mi sẹ́skì mọ̀. Ó ṣe ìgbọ́n ìlú àbọ̀. Bẹ́ẹ̀kì kí ni ṣe máa ń sọ fún ẹ? Bẹ́ẹ̀kì torí Ọlọ́run. It is not poor, it is pouring. Ó ti ní kí n máa sọ àwọn òyìnbó tó ń fọyọ̀ lórí yìí. Kí ló dé gan-an? Gbogbo ayé ló mọ̀ pé ìwà àtọ̀rẹ́ rẹ lọmọ léèwé èmi ò san wọn léèwé ìyá àdírẹ́sà lèmi. Àti pé dúró ná kí lè wọ̀ tí ń wọ̀ irú wo lẹ ń ṣe tí ń ṣe gbogbo yín mọ peaceful jù ní lọ. Wo ìwọ náà sórí mo ti sọ fún ẹ pé tá a bá ti wà láwùjọ bóyá máa ṣí ẹnu ẹ kó máa sọ òyìnbó because kọ́tọ̀kọ́tọ̀ ló máa ń sọ lẹ́nu ó dẹ̀ lè disgrace èèyàn jọ wọ́n máa fọṣẹ yí mi jàre pẹ̀lú àwọn òyìnbó òṣì tó tiẹ̀ máa ń sọ yìí. Ìwọ ló mọ̀ o sì ṣe mí favour nǹkan o sì pé mo kú fẹ́ mi wọ́n ti wá gbé wa jáde. Wọ́n bí wa lọ stabilizer àbí Miss Biggy. Jọ̀wọ́ ní ọlọ́mọ fún mi lórí pẹ̀lú àwọn èèyàn ìwọ ló mọ̀ sáàpè wọn. Káwọn ẹlẹ́gìrì mọ́ gbọ̀kọ̀ mọ́ ọ lọ yóò yí ọ lẹ́nu. Wọ́n á gba fẹ́ni mi lọ́wọ́ mi. Ọ̀rẹ́ mi charisma wọn ò gbé àfi tí bá ní mi ò ṣe mọ́. Iná kó tó mọ fọ́nbùlà Àwọn ọ̀dà. iná kó sórí wọn bẹ̀ just for gbèwé. Yes, call them to wọn. Let's know the status. Hello, darling. Ọkọ mi olówó orí mi. Mo ń drive lọ mi, mo fẹ́ lọ sáré business partner mi kan ní Ẹ̀pẹ́, so yeah, win. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Mo fẹ́ jẹ́ kó fi ẹ̀rọ tó máa ń ṣe mí. Tó wá gbé mi àtàwọn ọ̀rẹ́ mi jáde. Mo sọ fún ẹ kó bá ní ẹ̀tọ́ bá làṣẹ bó ṣe sọ yẹn. Màá dé tọ́ọ̀nù padà, àwọn àbá ẹ̀ máa gbé yín jáde. All right, darling. Love you. Love you. Ọ̀rẹ́ mi wà láìpẹ́ láì sí wọ́n mi láì rà sí láwà mo sì wọ́n gbà pé charisma wọn ò gbé charistic ẹ̀ ó yàtọ̀ sí títí wọn. Ọ̀rẹ́ mi tó yí wọ́n mọ́. Gbadé ọ̀sìn pé wọ́n ṣé wọ́n bá ti wá jókòó dé wọn náà ni. Èmi mọ̀ tí mo mọ̀ tí gbogbo nǹkan tó ń bẹ nù mi dànù. Ó ṣe ní sùúrù. Ẹ káàbọ̀. Fẹ̀mọ́. Gọ̀sọ́ọ̀bù. Sweetheart, kí ló rí tó ṣe pẹ́ dé náà? Ó mọ̀ pé traffic wà náà, I'm sorry. Bóyá ṣe ká máa lọ. Ẹ dúró ná, ṣé bàbá jẹun tán àrùn ẹ̀rẹ̀ ṣe sọpin? Everything. Ìfẹ́ni ẹ̀sùn àníkò pariwo. Ṣẹ́rí kó rí ire gbogbo àmúyọ̀ sí. Okay, ẹ̀yin fẹ́ ọ̀sọ́ yá.